ẹ pé tó ń ṣe tó tún fọ̀ náà ni Olúwa bá mi ṣe ògbó ẹ̀. Àdúrà ẹ̀kẹta sọ fún àwọn ọba Olúwa ohun gbogbo tí ìwọ lọ́gá ògo dá sí ayé má jọ gbàbọ̀dè fún mi. Àdúrà ẹ̀kẹrin fún àwọn àyànfẹ́ ẹ pé orúkọ Jésù. Olúwa ogun tí èmi àti ẹjọ́ bẹ̀rẹ̀ àjò wa láti inú oyún Olúwa bá mi ṣe láti àárọ̀ yìí lọ. Àdúrà ẹ̀kẹrin ẹ sọ fún ọba àwọn ọba Olúwa má jẹ́ n fi ayé mi ìgbéyàwó mi iṣẹ́ ìránṣẹ́ mi ná ọjà ogun mọ́ láti òní lọ. Àdúrà ẹ̀kẹfà ẹ sọ fún ọba àwọn ọba gbogbo ẹni fẹ́ fi ọmọ ṣe ogun fún mi Olúwa kéde ikú lórí wọn. Àdúrà ìkeje Olúwa gbà mí lọ́wọ́ ogun àtijọba tó ní inú ayé ni màá parí ìrìnàjò ìgbàgbọ́ mi sí. Gbogbo ogun àtijọba tó ní mi ò ní dọ́run Olúwa bá mi ṣe. Thank you. Ẹ gbọ́ iṣẹ́ ìránṣẹ́ ti ọjọ́ kejì yìí. Àwọn ẹ̀bùn tí ó léwu fún ènìyàn láti gbà lọ́jọ́ ìgbéyàwó. Àwọn ẹ̀bùn tó léwu fún ènìyàn láti gbà lọ́jọ́ ìgbéyàwó. Number one, ẹ̀bùn nǹkan ọmọ tuntun. Number two, ẹ̀bùn bedsheet tí ìyàwó àtọkọ máa sùn sí nígbà tá a bá ṣègbéyàwó. Number three, ẹ̀bùn nǹkan olóró bí àdá, ọ̀bẹ àbí nǹkan yẹn ó léwu láti gbà ní ẹ̀bùn ìgbéyàwó. Number four, ẹ̀bùn bí nǹkan odó, that is odó tá a fi gún iṣu àbí abọ́ tá a fi ṣe oúnjẹ ó léwu láti gbà ní fún ìgbéyàwó tuntun. And ní ọ̀pọ̀ ìgbà aṣọ ìgbéyàwó fara tí wọ́n wọ̀ lọ́jọ́ ìgbéyàwó irú ẹni tó rà fún wa ó gbọ́dọ̀ agbẹ́dọ̀ dáadáa. Irú aṣọ ìgbéyàwó yẹn àbí bàtà ìgbéyàwó ìyàwó àbí ọkọ ìyàwó àwọn méjèèjì ló yẹ ká rà fún ló yẹ kó rà fún ara wọn. Ìyẹn ni pé kí a fún wọn ní owó láti rà fún ara wọn. Òrùka ìgbéyàwó àti bíbélì ìgbéyàwó àbí nǹkan èdìdì ọjọ́ ìgbéyàwó ọkọ àti ìyàwó fún ara rẹ̀ ló yẹ ká fún lówó kó rà. Àwọn nǹkan tí mò ń sọ yìí iṣẹ́ ìránṣẹ́ ni torí ọ̀pọ̀ ní àkókò yìí wọn ò mọ ìyàtọ̀ láàrin iṣẹ́ ìránṣẹ́ àti ohun Olúwa. That is why ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọkà tí ẹ máa ń wo comment àwọn èèyàn tó ní kórìíra wa pé àwọn tí wọ́n kórìíra wa ká mọ̀ pé kò sí kankan tá a bá tiẹ̀ sọ tó bá wúlò fún the will listen comment wọ̀nyẹn ni. So a lot of time mi ti ẹ wo comment kí ló fà á ni pé iṣẹ́ ìránṣẹ́ mi kì í ṣe fún ti gbogbo ènìyàn ó wà fún àwọn èrò ìjọba ọ̀run àwọn ẹni ẹ̀mí àti èèyàn mẹ́ta ẹni ẹ̀mí èrò ìjọba ọ̀run àti elétí ẹ̀mí ní iṣẹ́ ìránṣẹ́ mi wà fún. So àwọn ẹ̀bùn tó léwu fún ìgbéyàwó ni. Ẹ jẹ́ kí n fi lè parí ẹ̀. There was a time nílùú Ìbàdàn pásítọ̀ kan ọ̀rẹ́ mi ó ṣe wedding ó dẹ̀ ti dàgbà wọ́n ti bímọ bọ́tì wọn ò nílé wọ́n yáwó ni wọ́n yáwó kán tó jẹ wọ́n ṣe gbogbo ẹ̀. Ìgbà tá a wá lọ sórí òkè Ìdó orí òkè kẹta Olúwa wá sọ pé ẹ̀bùn wo lẹ gbà. Àwa nínú ẹ̀mí Ọlọ́run wá sọ pé ṣé ẹgbẹ́ ẹ̀bùn odó wọ́n wá níbẹ̀ ni. Àwa lọ gbé ẹ̀bùn odó yẹn lóorun aago mẹ́ta àwa gbé lọ sórí ìta mẹ́ta àwa fọ́
odó yẹn àwa a fi àáké pín odó yẹn sí méjì, a bà odó yẹn jẹ́. Kẹ́ wá wo odó tán ti rà kì í ṣe ọdún mẹ́wàá olódó yẹn àfọ̀ ìyá ìyàwó láti wá wípé ọmọ wọn ò ní lè fẹ́ ọkọ yẹn mọ́, pé odó tó ń fún wọn kọ́, wọn gbọ́dọ̀ lọ bá wá odó yẹn. Wọn ò dẹjọ́ gbé lórí odó tí à ń sọ yìí. Mo fẹ́ káwọn ìránṣẹ́ Ọlọ́run ká jọ ká bá mi share message yìí lórí odó yìí. Ìgbéyàwó yẹn túká o, ṣùgbọ́n bá ṣe tú ìgbéyàwó odó lásán ni o. Bọ̀ ìyá ìyàwó yẹn bí a ti kú báyìí, ìyá ìyàwó yẹn méso ẹ pé wọn sì ìgbéyàwó láti bímọ 4 lórí ọ̀rọ̀ odó yìí. Wọ́n tú ìgbéyàwó ká o, ẹ̀yin ọmọ Ọlọ́run kí tí mo sọ yìí. Ṣùgbọ́n ní èní yìí, bàbá pásọ̀ tí ó ń yáwó jẹun yẹn ó ti ní mọ́tò 2 mẹ́ta, ó ti kọ́ ilé 2 mẹ́ta, ó ti kọ́lé tó tún gbé méjì àlélẹ́ yìí. Òun náà ṣe kórìí nǹkan tí mo wí yìí. Ó ti jẹ́ bàbá láyà lórí odó lásán. Màmá yẹn sọ pé kò ń lè fọmọ ọmọ, kò sí tá à ń fi sọ́ọ̀tì. Ó láfi tán bá lọ gbẹ́dọ̀ ẹ̀ wá adẹ̀tí aago 3 ọ̀run iṣẹ́ wòlíì la dẹ̀ ṣe débẹ̀ tá a fi fọ ọdún yẹn. So ẹ̀yin ọmọ Ọlọ́run, iṣẹ́ ìránṣẹ́ mi ṣe fún ti àwọn, kì í ṣe fún ti gbogbo ènìyàn. Ó wà fún àwọn elétí ẹ̀mí, ẹni ẹ̀mí àti èrò ìjọba ọ̀run ní iṣẹ́ ìránṣẹ́ mi wà fún. So màá fẹ́ kí a gbàdúrà. Àwọn kan béèrè lánàá pé kí ni ìtumọ̀ ti ẹ̀bùn owó kọ́. Lórí ẹ̀bùn, kò sí ẹ̀bùn tá a lè gbà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé àwọn ẹ̀bùn kan wà tí a bá gbà, irú ẹni tó fún wa, irú relationship àjọ ní, irú ẹ̀bùn yẹn gangan, àti pé irú àdúrà tá a gbà ká tó lo ẹ̀bùn yẹn. Èyí tó bá ṣe é lò ń bẹ̀, a nídìí láti lò, a lè lọ gbé tọrẹ ọ̀ká lọ fọgbọ́n Ọlọ́run sọ́nù. Ẹ̀bùn odó yìí pín odidi ìgbéyàwó ọmọ 4 o láì ṣe kankan. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni pé pásọ̀ yẹn ó ti di gbajúgbajà, Ọlọ́run ti ràn án lọ́wọ́. So ẹ̀yin ọmọ Ọlọ́run, tí ẹ bá dẹ̀ gbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ti CAC, Ọlọ́run pè mí fún CAC ni. So àti pé nìkan silent mi lọ́rọ̀ CAC ó máa le torí ìtọ́lọ́run tó yẹ pé mi dìde bẹ̀ ni. Bí mo bá dẹ̀ máa jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ní CAC for now, máa gbé kalẹ̀ ní ọ̀nà ọgbọ́n. Bọ̀ kọ́nìkan sọ pé kí n má wá sórí ọ̀rọ̀ CAC, ìtọ́lọ́run torí ẹ̀ gbé mi dìde nìyẹn. Wọ́n jẹ́ bọ̀tì ìyẹn ò kàn mí kan mẹ́sẹ̀jì anybody for àwọn ọmọ Ọlọ́run lọ́nà eléyìí. Ẹ̀bùn tó léwu fún àwọn ìgbéyàwó àbí kankan, nítorí pé ètò ìgbéyàwó ni Ọlọ́run kọ́ ṣe láti jẹ́ kí ayé ó nítumọ̀. Orúkọ 3 lọ́lọ́run pè ìgbéyàwó: egungun nínú egungun, ẹran nínú ẹran, olùrànlọ́wọ́. That is why ó jẹ́ ohun ìbànújẹ́ fún ọmọ Ọlọ́run láti jẹ́ kí egungun nínú egungun máa gbé láyọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, láti jẹ́ kí egungun nínú egungun, ẹran nínú ẹran kí wọ́n má jọ gbé papọ̀, láti jẹ́ kí egungun nínú egungun, olùrànlọ́wọ́ ká má jọ sí papọ̀, kójú orí fóònù náà ti sọ̀rọ̀. But a ti wà ní ìkẹyìn ayé, a ti wà ní ojú alẹ́, a ti wà ní ìkòríta frustration, distraction, confusion. Ẹ̀kọ́ dẹ̀ ti pọ̀, onírú ẹ̀kọ́ ló wà ní ìsìn. Ṣùgbọ́n èwo ni ìwọ gangan gbọ́nú ẹ̀? Ṣé ẹ̀kọ́ tó máa mú ẹ lọ dé ọ̀run ni, àbí ẹ̀kọ́ tí yóò jẹ́ kó parí ẹ̀ sọ́wọ́ ẹ̀tàn ayé yìí? These are the things. And a lot of people ló dẹ̀ kọ́mẹ̀ntì fún àwọn èèyàn lórí mẹ́sẹ̀gì. Wọ́n kọ́mẹ̀ntì nítorí pé wọ́n lóyà sí ibi tí a sọ̀rọ̀ kàn. Irú àwọn bàbá tá a sọ lánàá ní ìsinmi ṣeéṣe, ibi tí wọ́n lóyà sí ni wọ́n torí ẹ̀ kọ́mẹ̀ntì. So àwọn wọ̀nyẹn wọn ò sin Ọlọ́run bí kò ṣe pé ènìyàn. Nǹkan 3 ni kò dẹ̀ ní òtítọ́. Kò ní òtítọ́. Tó bá sọ̀tọ̀, má bẹ nìkankan jà tẹ́nìkankan bá takò. Èkejì, tó bá gba èèyàn nímọ̀ràn, má bẹ nìyẹn jà.
ẹnikẹ́ni tó bá takò ẹ́ nípa ẹ̀kẹta tí o bá sọ ohun Olúwa ẹnikẹ́ni tó bá bú ẹ fílẹ̀ torí pé nǹkan mẹ́ta yẹn wọn ẹ̀bẹ̀ èèyàn jà fún tó o bá sọ òótọ́ fún èèyàn tó bá ọjà dákẹ́ kó máa wò ó tí o bá sọ gba èèyàn ní ìmọ̀ràn tó bá bínú sí ẹ dákẹ́ kó máa wò ó tó o bá sọ ohun Olúwa fún èèyàn tó bá bínú dákẹ́ kó máa wò ó tó bá ti jẹ́ tòótọ́ ni má fèsì. Do not tell anybody. Má argue pẹ̀lú àwọn tó bá criticize ẹ nítorí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọjọ́ ọ̀la rẹ̀ máa bu ọlá fún ẹ tó bá jẹ́ wípé lóòótọ́ ni ọjọ́ ọ̀la nǹkan mẹ́ta yẹn ó sì máa padà bu ọlá fún ẹ pé gbogbo ọ̀rọ̀ tàdé ń bá ṣe é sí sọ àbí àwọn kan kì í ṣe pé kí ṣe èso change káwọn bàbá wa change ṣùgbọ́n ní ọjọ́ ọ̀la kí àwọn kan lè dìde lọ́jọ́ ọ̀la pé prophet kan dẹ̀ bá wọn sọ ní ìgbà báyìí o pastor kan dẹ̀ bá wọn sọ ní ìgbà báyìí o ẹnìkan dẹ̀ ti sọ sẹ́yìn o nǹkan tá a torí ẹ̀ sọ nìyẹn kì í ṣe pé bóyá wọ́n lè yí padà àtúnṣe táwa fúnra wa mọ̀ pé wọn ò lè ṣe ni but we say it because of the future reference ẹ jẹ́ àwa gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ ti gba onírú ẹ̀ that is why ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá wà nínú ìgbéyàwó ọjọ́ tá a bá ṣègbéyàwó tá a bá fẹ́ lọ sùn sí ọ̀tẹ́ẹ̀lì bẹ́ńṣíìtì ara wa gangan ló yẹ ká rà ká lọ kọ́kọ́ tẹ́ sórí bẹ́ńṣíìtì ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run torí ìgbéyàwó ti ní issue káàkiri báyìí and a lot of the sources of the issue àwọn tó fà á nìyẹn àní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbéyàwó tá a ṣe ká tó ṣe ìgbéyàwó ìbálòpọ̀ ká tó ṣègbéyàwó ẹ̀ṣẹ̀ ni èkejì ká ṣègbéyàwó kí bàbá ìyàwó ìyá ìyàwó ìyá ọkọ bàbá ọkọ má sí lọ́jọ́ yẹn nǹkan tó ní ìṣù pẹ̀lú ìgbéyàwó ni ìyẹn náà another issue a ní èkejì ká fi omijé ká fi sin ìgbéyàwó bóyá ìyá wa ń sunkún pọ̀ mọ́ ń fẹ́ lọ lé ọkọ omijé ọjọ́ yẹn kò wá òkè nítorí pé ọjọ́ ayọ̀ ni èsùn lè lomijé pé àdàbí ọjọ́ tá a ṣègbéyàwó ẹ tí ìyá rẹ ò bá sunkún so a mọ̀ pé omijé pé ó rojú ni ṣùgbọ́n wọ́n ti ń lo gbogbo májẹ̀mú yẹn láti dojú ìkorò kọ ìgbéyàwó wa may the Lord help all the hearings and the listenings and the sharing in Jesus name so ẹ jẹ́ àgbàdúrà mẹ́ta ẹ pe orúkọ Jésù ẹ̀bùn wo ni ìgbéyàwó mi gbà tó dojú ogun kọ wá Olúwa bà májẹ̀mú rẹ̀ jẹ́ ẹ pe orúkọ gbogbo ẹ̀bùn tí ìgbéyàwó mi gbà tó dogun sínú ìgbéyàwó mi Olúwa bà májẹ̀mú rẹ̀ jẹ́ Jésù Olúwa wa ẹ pe orúkọ Jésù ogun tí ó wọnú ìgbéyàwó mi lọ́jọ́ tí mo wọnú ẹ̀ ogun òpè tí mo ṣe ogun òpè tí mo wọnú ẹ̀ lọ́jọ́ tí mo ṣègbéyàwó Olúwa tó ń dààmú ìgbéyàwó Olúwa dáná sún oyayayayaya ogun tó bá mi bẹ̀rẹ̀ àjò ìgbéyàwó mi o ẹ fìgbéyàwó mi lẹ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbà Jésù Olúwa wa ẹ tún pe orúkọ Jésù lẹ́ẹ̀kẹta gbogbo májẹ̀mú ẹ̀bù ìgbéyàwó tí mo gbà tó dojú ogun kọ ìgbéyàwó mi ẹ máa gbiná òye orúkọ Jésù gbogbo májẹ̀mú ẹ̀bù ìgbéyàwó tí mo ti gbà ó yá ẹgbiná 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 Jésù Olúwa wa ẹ wá sọ fún ogun tó ń jà nínú ìgbéyàwó mi lọ́wọ́lọ́wọ́ o gbọ́ ọ̀rọ̀ Olúwa bí Násírì bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ ọ̀tọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ọ̀tọ̀ lọ́mọ Ọlọ́run bí Násírì bá jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run Olúwa ló májẹ̀mú ìṣẹ́jú yìí èní ọjọ́ kẹjọ ẹ pe orúkọ Jésù oṣù keje orúkọ Jésù ìjì tó ń jà nínú ìgbéyàwó mi lọ́wọ́lọ́wọ́ ó yá gbiná ó yá dákẹ́ gbogbo ìjì tó ń jà nínú ìgbéyàwó mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Olúwa dá dúró Olúwa dá dúró Olúwa dá dúró Jésù Olúwa wa gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ tẹ̀lé fẹ́ wọ ní ìgbéyàwó tẹ̀ tí ìṣègbéyàwó ẹ pe orúkọ Jésù Olúwa má jẹ́ wọnú ìgbéyàwó pẹ̀lú ogun o ẹ̀yin tẹ̀sẹ̀ fẹ́ mú ọmọ fún ọkọ
tí ẹsẹ̀ fẹ́ mú ọmọ fún ọkọ tẹ́ fẹ́ mọ́ ọmọ fún ìyàwó, ẹ gbàdúrà Olúwa má jẹ́ àwọn ọmọ mi ó wọnú ìgbéyàwó pẹ̀lú ogun o, orúkọ Jésù. Má jẹ́ àwọn ọmọ mi ó wọnú ìgbéyàwó pẹ̀lú ogun o, má jẹ́ àwọn olóore mi ó wọnú ìgbéyàwó pẹ̀lú ogun o. Jésù Olúwa wa, ẹ pe orúkọ Jésù, ẹ pe orúkọ Jésù. Ogun ìgbéyàwó Olúwa bá mi ṣẹ́, ó yá orúkọ Jésù. Ogun ìgbéyàwó Olúwa bá mi ṣẹ́, Olúwa bá mi ṣẹ́. Ẹ sọ fún Ọlọ́run gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mẹ́sẹ̀gì, gbogbo ibikíbi tí ẹ ti ń pín mẹ́sẹ̀gì, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn ìgbéyàwó kí ogun má bàa jà mà. Ẹ gbọ́rọ̀ ogun ìgbéyàwó Olúwa bá wa ṣẹ́, Olúwa bá wa ṣẹ́. Jésù Olúwa wa, àlejò tó wọnú ìgbéyàwó mi wá, àwọn kankan dẹ́dẹ̀ wà. Bí a bá ṣe ìgbéyàwó, a fẹ́ mú ọmọ àbúrò lọ tira, ọmọ ẹ̀gbọ́n anìkan lọ tira, ìkan búburú ni. Ẹni tẹ́ lọ mú tira lọ́jọ́ tó ṣègbéyàwó yẹn, ẹni ẹ̀kẹta ni. Nínú Bíbélì ò sọ pé ká mú èèyàn wọnú ìgbéyàwó. Bíbélì ò sọ pé ká ṣe ìyàwó ọ̀nà ìgbéyàwó. Bíbélì wípé bí ọkọ àtìyàwó á fi bàbá àtìyàwó sí àwọn méjèèjì àdára kan, kì í ṣe èèyàn mẹ́ta mẹ́rin. 99% ogun tá a jà ní ìṣògùn ìgbéyàwó ni. No marriage is now, all marriage is now a managed marriage. Ẹ porúkọ Jésù. Àlejò inú ìgbéyàwó mi o, àlejò ìgbéyàwó àwọn ọmọ mi, ó yá ẹ bá iná jáde, ó yá orúkọ Jésù. Gbogbo àlejò nínú ìgbéyàwó mi o, gbogbo àlejò nínú ìgbéyàwó àwọn ọmọ mi, gbogbo àlejò nínú ìgbéyàwó ọmọ àwọn olóore mi, aláàánú mi, ó yá ẹ gbiná o, ẹ gbiná o. Jésù Olúwa wa, ìjọba tó dá ìgbéyàwó àwọn ọmọ mi dúró, ó yá ẹ gbiná. Gbogbo ìjọba tó dá ìgbéyàwó àwọn ọmọ mi dúró, ó yá orúkọ Jésù. Gbogbo ìjọba tó dá ìgbéyàwó àwọn ọmọ mi dúró, ẹ gbiná o, ẹ gbiná. Ẹ máa bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn abiyamọ. Mo fi ọba àwọn bàbá yìí, ẹ bá máa pín mẹ́sẹ̀gì fún àwọn ọmọ Ọlọ́run. Ẹ bá máa pín, ẹ bá máa pín. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ gbàdúrà kan tó kùn. Ẹ porúkọ Jésù. Olúwa o, Olúwa o, ogun ìgbéyàwó kì í dalẹ̀, ogun ìgbéyàwó ò ní dalẹ̀. Olúwa bá mi ṣe ogun àníláyọ̀ nínú ìgbéyàwó, rescue. Ogun ìgbéyàwó kì í dalẹ̀, Olúwa bá mi ṣe, ó yá lórí mi, lórí àwọn ọmọ mi, lórí àwọn olóore mi. Ogun ìgbéyàwó kì í dalẹ̀ o, Olúwa bá mi ṣe o, bá mi ṣe o. Jésù Olúwa wa, gbogbo àwọn tí máa rí ìgbéyàwó nígbéyàwó láti wọnú ẹ̀, láti wọnú ìgbéyàwó nígbéyàwó wa, àwọn husband snatcher, ẹ porúkọ Jésù. Ẹ̀mí èdèàìyedè nínú ìgbéyàwó mi o, ìgbéyàwó àwọn ọmọ mi o, Olúwa palẹ̀ rẹ̀ mọ́, Olúwa finá palẹ̀, ó yá orúkọ Jésù. Ẹ̀mí èdèàìyedè nínú ìgbéyàwó mi, nígbéyàwó àwọn ọmọ mi, nígbéyàwó àwọn olóore mi, Olúwa palẹ̀ rẹ̀ mọ́ o, Olúwa palẹ̀ rẹ̀ mọ́ o. Jésù Olúwa wa, ẹ pe orúkọ Jésù. Ìgbéyàwó mi o, ó yá gba àlejò ọba àwọn ọba látòní, ó yá orúkọ Jésù. Ìgbéyàwó mi o, gba àlejò ọba wọn bá. Ìgbéyàwó àwọn ọmọ mi o, ìgbéyàwó àwọn olóore mi o, ó yá gba àlejò ọba wọn bá o. Gbọ́ àdúrà. Jésù Olúwa wa, bá mi máa share mẹ́sẹ̀gì, bá máa share rẹ̀ fáwọn ọmọ Ọlọ́run, bá máa share rẹ̀ fáwọn ọmọ náà. No more bitterness experience in your marriage again, and your children marriage and your family marriage, so shall we be. Ẹ ká porúkọ Jésù. Olúwa o, ọjọ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, Olúwa fàánú kà mí yẹ. Ọjọ́ ìgbéyàwó, bí a bá ṣe ìgbéyàwó táyé, agbẹ́dọ̀ tó ní ìrírí ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Olúwa, ọjọ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, Olúwa fàánú kà mí yẹ. Ó yá àtẹ̀mí àtàwọn ọjọ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, Olúwa fàánú kà mí yẹ. Olúwa fàánú kà mí yẹ o, fàánú kà yẹ àtàwọn ọmọ mi yẹ, fàánú kà àwọn olóore mi yẹ. Ọjọ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín.
program àwọn àyànfẹ́ 2009 ni mo ti ń ṣe, ṣùgbọ́n ọdún yìí lolúwa kọ sọ pé kí n gbé sí public. So ọjọ́ méje tí ọjọ́ kejìléní a tún máa wá fún ti ọ̀la. Kí n tó sọ àṣẹ mẹ́ta, ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé, mo fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀, ẹ pínyà pẹ̀lú èèyàn búburú, ẹ pínyà pẹ̀lú ayé, ẹ pínyà pẹ̀lú ohun gbogbo tó bá lè mú kí títóbi Ọlọ́run kí ó jìnnà sí wa. Ẹ pínyà pẹ̀lú gbogbo ohun tó bá lè mú kí aládùúrà wa kí ó máa wá nǹkan míì kún àdúrà. Ìyẹn ìkíní. Èkejì, àwọn ọmọ Ọlọ́run kan ò rí mi pè. Àkókò tí mo wà yìí kì í ṣe àkókò tí mo lè máa gbé fóònù, máa tan fóònù. Èmi mo ní ìdàtípá nítorí ó ní irú mẹ́sẹ̀jì táwọn èèyàn sẹ́ndì sí mi. Àwọn mẹ́sẹ̀jì yẹn pẹ̀ ní ìgbà míì gẹ́gẹ́ bí èèyàn tá a bá rí, a fẹ́ wá sórí mídíà láti respond, but ó bẹ́tà kó kúkú silent fóònù. Ní Yorùbá ní tí etí ò bá gbọ́ yìngì inú ìgbéyàn. So tá a bá gbọ́ àwọn mẹ́sẹ̀jì wọ̀nyẹn, àwọn èèyàn tó sẹ̀ndì kàkà àyà kàdákẹ́ for meanwhile ni, kì í ṣe pé bóyá títí lọ. Bíbélì wí pé ohun gbogbo ni àkókò wà fún. Mi ò dẹ̀ kì í ṣe wòlíì kí ló ń lọ lórí afẹ́fẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kí ló ń lọ lórí afẹ́fẹ́ ọ̀tọ̀. Wòlíì tèmi kí ló wà nínú Olúwa, kí ló wà nínú Olúwa, kí ló wà níwájú orílẹ̀-èdè, kí ló wà níwájú ìjọ Àpọ́sítélì ti Kristi. Tí n bá dẹ̀ rí ìmọ̀ràn nínú nǹkan míì tó ṣẹlẹ̀ sáwọn bàbá wa, mo lè gba ìmọ̀ràn, but mi ń ṣe wòlíì kí ló ń trend lórí afẹ́fẹ́ rárá. So àwọn ìdí yẹn ní kẹ́ má bínú. And finally, mo tún bẹ̀ àwọn ọmọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ní pé péèjì mi, àwọn èèyàn ṣe péèjì púpọ̀ fún mi kó tó di pé mo authorize péèjì ní 2 years ago. Mi ò ní péèjì láti ìgbà tí wọ́n ti ń ṣe program mi. Àwọn èèyàn ló lọ create ẹni irú page. 2 years ago ni mo ṣẹ̀ṣẹ̀ authorize fún media mi pé ẹ lọ open page. Gbogbo ìtẹ́ bá rí fake ni page mi gangan. Torí a lot of people wọ́n máa sọ pé ká hide wọn ká sí rárá o. Page mi gangan, Násírì Israel Olúwagbémidìde, Násírì Israel Olúwagbémidìde. Yẹn fún àǹfààní àwọn ẹnikẹ́ni tó bá fẹ́ láti subscribe lórí page mi. Ní YouTube, Násírì Israel TV. Ní TikTok, Násírì Israel Olúwagbémidìde. Ẹnikẹ́ni tó bá fẹ́. My message, my coming to media is not to have a friend or to have followers or to have viewers. My coming to media is just to expose some mystery about Christ, kingdom of God, and my calling and myself to encourage the incoming Christian, incoming beloved. Media mi wà fún mi, kì í ṣe láti fara mi hàn fún ayé. So not that. Olúwa yóò dẹ̀ wà pẹ̀lú yín. Kì í ṣe dandan kí n ní follower, kì í ṣe dandan kí n ní viewer, kì í ṣe dandan kí n ní member. Àwọn ọmọ ìjọba ọ̀run, ẹni ẹ̀mí àti elétí ẹ̀mí ni mo ní mẹ́sẹ̀jì fún. Kí Olúwa kó wà pẹ̀lú wa o. Lẹ́ẹ̀kan sí, ẹ gbọ́ àṣẹ mẹ́ta yìí. Mo dẹ̀ tún bẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ gbàdúrà fún mi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Bí ẹ bá rí àwọn àṣìṣe kankan nínú mẹ́sẹ̀jì mi, ẹ jẹ́ kí n mọ̀, màá correct ẹ. Mẹ́sẹ̀jì ó ní ìdí correction, tí correction bá wà bẹ̀. Ohun Olúwa nìkan ni ò ní ìdí correction. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé agbẹ́ga fún ti ọjọ́ ìkejì yìí. Ọba àwọn ọba, gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́, gba ìyìn wa. Gbogbo ibikíbi tí mẹ́sẹ̀jì yìí dé láyé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀gá ògo,
lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun nínú ìgbéyàwó ẹ àwọn ọmọ àlàáfíà máa jọba. Gbogbo ẹ̀bùn tí ìgbéyàwó rẹ ti gbà, ogun rescue, gbogbo ogun tó ti wọnú ìgbéyàwó ẹ nítorí ẹ̀bùn, Olúwa yóò dáná sun. Ó yẹ kí n sọ àwọn àṣírí kan tí a bá ní àwọn ìrírí, ṣùgbọ́n torí orí mídíà I need to keep silent torí àkókò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń gba ẹ̀bùn ní àkókò ìgbéyàwó, ẹ make sure pé ẹ gbàdúrà fún àwọn ẹ̀bùn yẹn. Bí èyí tó bá yẹ kẹ́ ẹ lò, ẹ lọ ẹ gbé tọrọ. Èyí tó bá yẹ kí ẹ lò, ẹ gbàdúrà fún kẹ́ tó lò. Èyí tí ẹ bá lè gbé tọrọ, ẹ gba ẹ̀wẹ̀ sí, ẹ lọ kó sọnù ní òru ọ̀gànjọ́. Ibi tí mo lè sọ àṣírí yẹn dé nìyẹn. Ọlọ́run gbogbo àgbáyé o, ní gbogbo ibi tí mẹ́sẹ̀jì bá dé, Olúwa bá mi dáná sun. Látòní lọ, mo pa àṣẹ àlàáfíà sí ìgbéyàwó yín. Látòní lọ, mo pa àṣẹ ayọ̀ sí ìgbéyàwó yín. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣègbéyàwó fún ọmọ, fún ará, fún ọ̀rẹ́, ogun ò ní bá wọn bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn. Ẹ̀mí àgàn ò ní bá wọn bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn. Gbogbo ìbọ̀dè àgbáyé kò ní bá wọn bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn. Látòní lọ, gbogbo ẹ̀yin tẹ́ bá mi share mẹ́sẹ̀jì, tẹ́ bá mi pè káàkiri, lórúkọ Bàbá, tọmọ, ti ẹ̀mí mímọ́, ìgbéyàwó yín ò ní ìbànújẹ́, yóò láyọ̀, yóò lógo, yóò lẹ́rìí, yóò lókìkí. Ayé yóò máa fi ìgbéyàwó yín, wọ́n máa fọlá ìgbéyàwó yín tọrọ ni. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹ tẹ́ dájọ́ ìgbéyàwó sọ́nà nítorí mẹ́sẹ̀jì yìí, ọjọ́ yẹn di ọjọ́ ayọ̀ fún yín. Ó dọjọ́ ògo, ó dọjọ́ ẹ̀rí, ó dọjọ́ ẹni dídùn. Together we shall make heaven. Kátólíkò, bẹ́ẹ̀ ló máa rí. Láti sin lọ, it is well with your marriage. Mo gbàdúrà fún yín. And my number remain the same. 08038. My name remain the same. Israel Nasiri Olúwagbémidìde. Ẹni wá Ọlọ́run kì í wá ènìyàn. Please bá mi pín mẹ́sẹ̀jì. Bíbélì wípé fún ìwọ tá a tẹra padà, ká ṣiṣẹ́ ìgbàlà fẹ́lòmíì. Thank you. God bless you all.